من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة وأنت تعلم عاقبة الأعين وتخفي الصدور رب علمني ما ينفعني وانفعني بما علمتني وزدني علما يا معلم إبراهيم علمني ويا مفهم سليمان فهم يا روحي àní pẹ̀lú ní prógámù ìtara àtẹ̀fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ìtanijí lórí àwọn àyọnu tí ń bọ̀ tí ò ní pẹ́ rárá ìyọnu tí ń bọ̀ tí ò ní pẹ́ rárá tó ti dúró tó ti dé tòsítòsí ilé wa. ọ̀rọ̀ yìí àlùfáà fẹ́ bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè yìí lórí àwọn tí wọ́n fún wa lára láwọn. àmọ́ bọ́lọ̀ bá kàn wá lórílẹ̀‐èdè ilé wa lákòókò ṣe kí ni o lákòókò yanjú náà. níta ni jíná bẹ́ẹ̀ ṣe fún wa
ní ó fi ìjókòó ìṣẹ́jú wa. ẹni tí máa ń ṣètàníjì ìyá àfa mi àgbà náà ni. àwọn bàbá wa. nígbà tí wọ́n ń bẹ ara tí wọ́n pọ̀pọ̀ mọ́ mọ́ríkàsì lọ. tẹ́lẹ̀ báyìí à ń ní mọ́ríkàsì àlára fún ní ìsọ̀rọ̀ ìlú yìí náà. ilé kéwé òwúyà mọ́ríkàsì yà yẹn. mọ́ríkàsì ti lè kéwé lásán. àmọ́ bá a bá sọ wọ́n ó di kí ni wọ́n bá wí. irú ẹ̀bùn ti bẹ́ẹ̀ kò sí nìkan ẹ̀yẹ́dẹ̀. bàbá wa àgbà Sheikh Adamani lórí èyí tí wọ́n wà fún ìjọ tí wọ́n bẹ. ìjọ tí wọ́n bẹ nù wọ́n máa ń ta àwọn ìlú jí. wọ́n wà láti máa ta gbogbo ìlú jí. lérí ọ̀rọ̀ ọ̀mà. lérí ọ̀rọ̀ ọ̀mà. lérí ọ̀rọ̀ ẹ̀sìn. lérí ọ̀rọ̀ ẹ̀sìn. lérí ọ̀rọ̀ ayé. lérí ọ̀rọ̀ ayé. àti tọ̀run náà. àti tọ̀run náà wọ́n á máa ṣètàjú gbogbo tí ń jẹ́ àlùmọ́. àtòṣèlú. bàbá wa nínú àsáìsì wọn nínú àwọn ọmọ ìyàsáì tó lò ní kó bẹ lára wọn èyí bẹ̀bẹ̀. náà nínú àwọn tọ́lọ̀ ń ṣe wá bàbá wa òun náà ni kí wọ́n máa ṣe ìtanijí fún gbogbo àlùmọ́ lérí ọ̀rọ̀ ẹ̀sìn lérí ọ̀rọ̀ ọmọ lérí ọ̀rọ̀ òṣèlú àti lérí ọ̀rọ̀ ìlú. ló tún wá di dandan fún ẹni tó bá kéwú lọ́dọ̀ wọn tó bá jọ wọn kí wàá yín náà wà lára ẹ̀. àwọn yẹn kàn máa kéwú lọ sálá wọn ní tọ́yà wọ́n sì ní tẹ̀sí. àwọn bàbá wa wọ́n kọ́ ọmọ kéwú lọ sálá lásán àbí kí wọ́n máa ṣe ìtanijí kó sì máa fún ọ ní àwẹ́rẹ́sì nípa ẹ̀sìn wọn. àwọn wà wí ni kìí ṣe dandan káwọn èèyàn gbà lọ́wọ́ wọn àmọ́ bẹ́ẹ̀ ọba láwùsẹ̀ yọ láwùtẹ́lẹ̀. béèyàn láwùsẹ̀ yóò ní àwítẹ́lẹ̀. ọ̀rọ̀ kan yìí sọ́mọ̀ láti yọ yìí ipe ètò ní ẹsẹ̀ ẹ̀mọ́ sọ̀tẹ̀ àwọn ìlú kan yẹn ń bá yí bẹ́ẹ̀ èèyàn kó wọ́n ti gbọ́ mi náà ní sinna àwọn akẹ́kọ̀ọ́ wa fọ́ọ̀sì wọn wá ṣètò ìdìbò nílẹ̀ Yorùbá torí pé nílẹ̀ Yorùbá lónìí nísìnyí ọ̀tẹ̀ ló kù tá à ń ṣe nídìí ẹ̀sìn kò ṣètò. nílẹ̀ Yorùbá lónìí ọ̀tẹ̀ ló kù tá à ń ṣe nídìí ẹ̀sìn kò ṣètò àwọn àlùfáà wa sì ń sọ fún wa pé kò bá wà kí ló rí pé kẹ́ ẹ má jòkó tira yín ibi tẹ́ ti mọ̀ pé ọ̀tẹ̀ nù tọ́ba ti tẹ́ ẹ bá ti pé ẹnu àwọn tèmi nìkan náà mo lè jòkó tì ilé jòkó tì àwọn tí ọba jọ mí àbí tí wọn lọ bí tí ń lọ àbí tọ́nà àwọn èèyàn papọ̀ ilé jòkó tì wọn nílùú tí ó bá rí ní Nàìjíríà ti rí ìtọ́kùn bẹ̀ ni pé ọ̀tẹ̀ lẹ́ẹ̀mọ́ sí ẹ̀ ní ṣètò torí tí máa ń bọ̀ wá kiri pé ìnìkan lọ́kàn wọn gbogbo yọ̀dọ̀ kan wọ́n rí ní fìtínà tẹ́lẹ̀ ẹgbẹ̀rún rẹ̀ o torí tó bá ní ẹ̀fà láti sí bá náà láti ìgbà mẹ́kàn àṣà gbé jáde fún a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa wa'lamu anna Allaha shadidul iqab. ọlọ́run sọ pé fìtínà. wattaqu fitnatan ẹgbẹ̀rú ẹ̀. la tusibanna alladhina zalamu minkum khassa. torí tó bá dé kò yẹ ṣe pé ẹ̀yin nìkan tẹ ẹ dá fìtínà lẹ́nìkan yóò bá. wa'lamu anna Allaha shadidul iqab. ọlọ́run lágbára bó bá fẹ́ fi àjẹyà tó bá fẹ́ fi àjẹyà ló máa da fìtínà sí lágbára lórí ọkọ̀ náà fìtínà ń gbà mí ga ọ lágbára ju ìparẹ́ ni lọ onígbà ìfìtínà tó ṣaṣáájú lómi náà lọ́kọ̀ tẹ̀ wíwẹ̀. ọlọ́run bá ti ń fún ọ́ lára pé ká bẹ̀rù fìtínà nítorí pé fìtínà bá dé ojú ká tó máa pinrin ẹni lọ. nílùú yìí ètò ń bọ̀ káàfẹ́ parapọ̀ kọ́lé yẹn lè má ṣe pọ̀ tó bá di ọ̀rọ̀ ìlú ẹ̀ parapọ̀
àṣepọ̀ ní oníṣí lọ náà mọ́ àmọ́ tó bá lọ́rọ̀ ní ìdọ̀rú rí gbéyàn débẹ̀ nígbà tí o lè mọ̀ báyà sí ní ìkọ̀ mọ́lẹ̀ ọ̀run jà mọ́ kọ́ mọ́lẹ̀ mọ́sálásí kó nítorí pé wọ́n nìkan já kọ́ mọ́ àlọ́ mọ́sálásí àbí ńgbà tó débi sáfútá ìwọ pẹ̀lú ẹ̀tẹ́ ìfẹ́ ara yín lè wá jọ pàdé tẹ́jọ tó sáfú kọ́ mọ́ wá sún fún ní mọ́sálásí àkọ́fì àti pọ́blẹ́mù mi lára ẹ kọ́lá òsì tí rẹ̀ ní tí ó wò sá. gbogbo ẹ tó bá lóun ò lè tò pẹ̀lú ọmọ ìyá àwọn onímọ̀sálásí ìyọnu ń bẹ lára rẹ̀ bá a bá fẹ́ ṣètò kódà bí nǹkan bá bẹ lára rẹ̀ ni èèyàn papọ̀ nítorí ètò ni. ẹ̀yẹ má dá síra yín wá ẹ̀yin lẹ́wọ̀n tí ò jẹ́ dá síra yín. àwọn ọba dọ̀rọ̀ lu ẹni láti bíríngì ọ̀kálùkù yìí ní omi jẹ́ pé ìsìláàmù fánìlù jẹ̀mọ́ púpọ̀ láti ṣe kan ìgbà bọ́lá ìrùn jẹ̀mọ́ gan olóòlá lọ́dọ̀ lọ áwùtọ́lù mi sọ láti pàṣẹ ìsáwí wá ìṣẹ̀lẹ̀ ìdàdáradà ìrùn tá a jọ kí ní jàmọ́ olóore yìí tá a dá kí lọ ní ìgbà 27. ìhun ní Islam fi parapọ̀ pàtàkì jẹ̀mọ́ ló fi lọ́lá ju èyí tá a kí mọ́sálásí wẹ̀ kọ́ ọlọ́run mi kọ́ wa kí àwọn ọjà kan ṣe a ti dàgbà débi ká máa papọ̀ nísìn a sì fẹ́ papọ̀ kálukú ń dájà máa tiẹ̀ ṣe ni ọ̀rọ̀ tí ń ṣe yìí sí sọ lónìí kiri bọ́rọ̀ mákàsí ni o ọ̀rọ̀ kiri kan ni ọ̀rọ̀ gbogbo wa ní gbogbo ọ̀rọ̀ ilé kí ó tà fà ká kọ́kọ́ gbé yìí sí ẹgbẹ́ kaná torí bí wàhálà bá dé kọ́lẹ̀ gbàgbé lè kí oyin o sọ bẹ́ẹ̀ ní ká gbé ọ̀rọ̀ adé kéwú lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ nítorí pé tí ń pọ̀ yìí ju táwọn òun lọ torí tí wàhálà bá dé àgbàgbé láti gbàgbé lè kéwú tá a ti jáde. àwọn tẹ́yìn sì ń bá gbé lù ú tí ẹlẹ́sìn yìí àwọn palẹ̀ mọ́ àwọn òsùn lọ iná ìjọ bá wọn tí lọ lérílẹ̀-èdè yìí ọwọ́ àríkébò láyé àwọn òsùn ní ṣe ní báyìí ẹ̀sẹ̀ láyé bọ̀ bá wọn bá ti sálẹ̀ ní bẹ̀díà wọ́n fẹ́ tẹ́lẹ̀ wọ́n wà pàlàpàlàpà àwọn aláàrí ọ̀nà jù àwọn aláàsí kò lójú oorun. láwọn mùsùlùmí la ní ọ̀nà jù Nàìjíríà bẹ́ẹ̀ náà làwọn làwọn sì tún sùn tá a kò lójú oorun. nínú program méje sílẹ̀ ìjọ tí wákàtí ń bọ̀ láìpẹ́ yìí àbí mẹ́sàn-án ni méjì òwúwo mẹ́ mo wá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìtàn láwọn rẹ̀ tí ó materialize whether we like it or not. tó sì ní ìdí ká ti palẹ̀ mọ́dé bá a bá palẹ̀ mọ́dé ẹni tó dá sí ọlọ́ọ̀dẹ kan lọ́wọ́. problem mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ̀ tó ẹ ká ní ìpalẹ̀mọ́ fún àwọn àwọn sàlàyé rẹ̀ fún wa tó nídìí. àkọ́kọ́ ń bẹ̀ ẹ̀yọ̀ kan náà ní sọ́dá ọ̀rọ̀ regional system yìí ọ̀rọ̀ regional system tíjọba ń gbé yẹ̀wò látọ̀dún méjì lẹ́sìn ó ti wá fẹ́ lóòótọ́ tó jẹ́ pé bí Tinubu yìí eléyìí wa ọlọ́pù sí dáadáa wọ́n sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ọba ṣe kó tó nípa àdìbò bá a bá ti wọlé tábà yìí gbà bẹ̀rẹ̀ ọ̀pàdà sí. ọ̀rọ̀ regional system tí wọ́n ń fà láti bí ọdún méjì. wọ́n ti gbé lọ sí house nísìn. wọ́n ti gbé dé house. ọ̀rọ̀ regional system abẹ́kù ní presidential àbí federalization system abẹ́kù bẹ́ẹ̀. wọ́n náà ti ń lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ abẹ́kù ní federal tí ń jẹ́ parliamentary yẹn abẹ́kù sínú regional system. regional system yìí náà ti lórí ní nǹkan bíi 1960 sí 1966 nínú ìjọba nígbà tá tí wọ́n ṣe kúpù àkọ́kọ́ ààrin practice dáadáa náà lọ́fọ́rọ̀ kúpù àìdàgbà tó báyìí ló fi di pé kúpù àkọ́kọ́ tí wọ́n ṣe ìdí wọ́n kọ́kọ́ káńsù bẹ́ẹ̀ lọ́rọ̀ ní jẹ́nẹ̀ wọ́n bá sọ di unitary system ìgbógbó kálukọ́ ọmọ wa jíṣẹ́ fún ìjọba àpapọ̀ torí wọ́n ti gbé bá àti gbà lọ́nà regional yẹn èèyàn jẹ́ aṣedáadáa lẹ́gbẹ̀ẹ́ kan àfẹ́ ṣedáadáa lẹ́gbẹ̀ẹ́ kan lérí ọ̀rọ̀ kónómì àṣedáadáa àwọn tí wọ́n lẹ́pà ní nọ́ọ̀tì wọ́n ṣiṣẹ́ lọ
àwọn tí wọ́n jẹ́ polisi wọ́n ṣiṣẹ́ lọ àwọn táwa náà ní kòkó àti nǹkan ní àtòbí nílẹ̀ Yorùbá àwa náà ṣiṣẹ́ lọ ó ní kí ẹ̀kọ́nọ́mì wọ́n ṣe kíni o gbòòrò àwọn nǹkan méjìlá àníṣe tó fi káńsù rẹ̀ nísì tàbí wá ní ká lo presidential system yíwó nǹkan méjì náà ní pé ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àti pílánì rẹ̀ rí àti dánwò rí regional system yìí nǹkan méjìlá àníṣe ń bẹ́ onáàrẹ̀sì àtọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà wọ́n wá rí bó ló fẹ́ máa yí ìtorí tó kálukú lọ lè dúró sínú region rẹ̀ ni kò fẹ́ rí kan yókù region ní ìpọ́nmọ̀ ìyá àwọn ni ẹ̀sìn wọ́n bá iṣẹ́ ìkọ́ ẹ̀kọ́rọ̀ orí jẹ́ náà yẹn tí wọ́n ní kó ṣiṣẹ́ sókísókí kọ́ pa wọ́n pọ̀ ọfẹ́ pé wọ́n yẹ́lẹ̀yẹ̀lẹ̀ wọ́n bá torí pé àìsí unity ọfẹ́ fọ́ unity ẹ̀ ni wọ́n á bring the end tán fi abolish rẹ̀. láti pé regional system ń fẹ́ yàwó alágọ́tọ̀ tó ṣe pé ká sì papọ̀ náà là ń wá lọ́yẹ kí wọ́n pa bring unity wọlé èyí tá a wá lò ìtòun náà tó wá ń ṣubú lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́. àwa tó lò yí tá a lò yí tán ní sítáfẹ́ lò tán yìí ní 2027 lálò tán láàdọ́tọ̀ ọdún síbẹ̀síbẹ̀ tí wọ́n torí ẹ̀gbẹ́ unity yẹn kára kò ṣiṣẹ́. ní àlò unity yìí ń tán torí rẹ̀ gbé kalẹ̀ àwọn àdìgbẹ́ kò ṣiṣẹ́ débi tá a lò dé yìí. làwọn kan bá kúkú rò pé a nígbà tí ò ṣiṣẹ́ ẹjẹ́ á padà síbi tí a ti mọ̀ kó kálukú kú mọ́ lè wà torí pé wọ́n torí pé yàn jẹ́ bẹ́ẹ̀ lé náà ìyá ni pé lẹ́yìn ran òṣèlú lọ́wọ́ ni kò rẹ̀ ẹkọ́nọ́mì ní ọwọ́ tọ̀hún rẹ̀ ẹkọ́nọ́mì lọ́wọ́ kòrò sí lọ eléyìí ran olóṣèlú lọ́wọ́ kòrò ẹkọ́nọ́mì lọ́wọ́ wọ́n wá ní akákú padà síbi ẹkọ́nọ́mì ètò ọ̀rọ̀ ẹkọ́nọ́mì lọ́wọ́ kó kálukọ́ ọmọ wa wójú tó ara rẹ̀ ní kíni o èlò rẹ̀ ẹni mo wá fẹ́ sọ fún ẹni pé nǹkan tí wọ́n á dàgbà tó bó ti wà tẹ́lẹ̀ lọ ẹ̀wọ̀n 50 ọdún sísìn kí ọmọ fi 50 ọdún Nàìjíríà kọ́ máa fi wó ewu tí mẹ́fẹ̀ kọ́ máa fi wó ewu tí bẹ́nísì ẹnu bá ti lò ó mọ́jọ́ náà ó dogun àti ìlágbà ẹ̀dá kan àti bàbá yóò tó fi dogun lóògùn abẹ́lé tajà ìgbà wa padà síbẹ̀ kí náà wá dà á ti bí irọ́ bí challenge tí Islam ní kò tó báyìí wàhálà ò sí fún Islam rárá nílẹ̀ Yorùbá wàhálà ò sì sí máa rà lọrin ẹ̀yin àbábà ẹ̀ kú lọ́wọ́ àyè jáde o kéré ìtẹ̀lẹ́ tó ń bọ̀ mọ̀ ń sọ fún pé kẹ́ ẹ ṣètò ẹ má sọ̀tẹ̀ ẹ̀ẹ́dẹ́ gbọ́ à ń gbọ́ fínífíní nísìn rúmọ́sílẹ̀ tí kẹ́kẹ́ bá pín ní geographical zone tí wọ́n bá pín sọ́nà mẹ́fà wọ́n ní wọ́n sì pín state mẹ́fà síbẹ̀ tá a bá tiẹ̀ wá ní wọ́n bá pín mẹ́fà ilẹ̀ Yorùbá yìí ní sí márùn-ún wọ́n fẹ́ dà lọ́rin pọ̀ mọ́ kọ́ wá di mẹ́fà ká máa lọ bẹ̀ o àwọn kan ní wọ́n yóò wá kò ní north central
kí ló wí mẹ́fà ẹ̀hẹ́tọ̀ wọ́n ní North Central ẹni wọ́n pín Ìlọrin sí àyíbẹ̀kọ́ ni tí wọ́n bá kó wa sí West kí ni plate wa rẹ̀. ìbéèrè táwa pín Ìlọrin sí West kí ni fẹ́ẹ̀tì wa kí ni lọ kí làtọ́ wájú wa ń bẹ́ẹ̀. èyí wọ́n ń dìbẹ́ tẹ̀ lọ́rùn etí lójú tu rẹ̀ o ipò wọn bẹ́ẹ̀ dù wá sí kọ́dà wọ́n sílé àti gbọ́ bó ti ẹ̀jẹ̀ kó jọ̀wọ́ etí ìbí rẹ̀ pé kọ́dà kó ara odò ọ̀yà wọn fẹ́ máa pè é ìjọba sì lóun ò wí bẹ́ẹ̀ ẹ bàbá àwọn kan tó fẹ́ kó jẹ́ odò ọ̀yà ni wọ́n ti kí ni o wọ́n ń sọ yìí o allegedly odò ọ̀yà. kí ni ìpalẹ̀mọ́ wa. àlùfáà wa béèrè gbogbo àwọn àfáà àwọn onímọ̀. àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí kò sí sọ tẹ́lẹ̀ ní kíní ìtají ni. torí ó kálukú gbọ́dọ̀ mójútó lu ẹ̀ gbogbo àtàlẹ́ àjòkó tira wa yìí náà ní sinú ẹ̀sìn tá a náà ní ìjòkó tira wa yìí àwọn kírísítẹ́nì ti jòkó tira wọn o lédè yìí tá a wí àwọn ti ṣiṣẹ́ lọ ní eré ẹ̀ lára ṣẹ́ táwọn ṣe lọ lérí ẹ̀ ni pé wọ́n ti wá bí gbogbo gómìnà gbogbo ilẹ̀ Yorùbá pátá ṣọ́kọ̀ṣọ́ wọn gbogbo ó sì jẹ́ kírísítẹ́nì tí ò lè ṣe mùsùlùmí kankan láàrin wọn wọ́n ti parí eléyìn láàrin ara wọn táàbùrà wọ́n tún wá rìn tàwọn ọba náà lọ gbogbo ọba tí ọba jẹ́ ilẹ̀ Yorùbá pátá ọba kọjá Kristian ìdí báwọn bá ti rí yìí ṣe ìyọnu ṣe nínú òtítọ́. ní kí ni ìpalẹ̀ máa wá mùsùlùmí àwọn kírísítẹ́nì ti ń gbìyànjú lórí gbogbo gómìnà ṣe jẹ́ kírísítẹ́nì táwọn ọba wọn fi jẹ́ kírísítẹ́nì kí ni ìpalẹ̀ máa tiwa táwọn ajá mùsùlùmí ilẹ̀ Yorùbá. àwọn abẹ́ndì àròyé. àwa sì wà nínú àròyé. tá à ń sọ̀tẹ̀. lọ́run jẹ́ pé kọ́lá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ jọba nínú kan nísìnyí àwọn ọmọ ṣe mítìnì ni wọ́n sì kúra fún wọ́n sì ṣe support. wọn ò ní fẹ̀yà kékeré síbẹ̀. wọn ò ní fẹ̀yà kékeré síbẹ̀. wọ́n ń ṣe lọ mọ̀láwà káyé oní ìní dákọ̀ kẹ́wẹ́ má ìké tó ń fún ẹ̀lì àwúrú torí tébù tí mo wà yìí wà láì láfíà mo fẹ́ máa ṣe ń bẹ̀ ní ìbẹ̀lọ́ tí mo dá lẹ́mẹ́ kẹ́ máa ṣe pé tí mo bá kó bẹ̀ tán táwọn kan láwọn fẹ́ ṣe ọdún kìnnìkan tí wọ́n lọ lè kúnlẹ̀ níbi kan tó wá rábàbà wájú ọba Kristẹni wọ́n fẹ́ sọdún dáwà ẹ̀gbọ́ wọ́n fẹ́ sọdún ìyẹ̀dún tó ti ṣe wá sí wọ́n á lè lera nílẹ̀ lábẹ́ ọba kìfìrí. láwọn mùsùlùmí wọ́n fẹ́ sọdún ẹ̀sìn wọ́n fẹ́ sọdún dáwà wọ́n wá rá bàbà wọ́n rá ńlẹ̀ bí ẹbí gbọ́jú ọba kìfìrí. iná lójó jẹ́ pé wọ́n ṣàjá àwọn ẹni tó kọ́kọ́ ṣàjá pé wọ́n máa gbé eégún lọ nílẹ̀ Yorùbá táàrí kẹ̀kẹ́ ṣe sí kó ọmọ gbẹ́yọ̀ lọ nílẹ̀ Yorùbá táàrí kẹ̀kẹ́ ṣe àwọn Kristẹni àwọn olòdì sí wọ́n tún fún wọn lọ́dún dé ìṣẹ̀ṣẹ̀ ló jẹ́ púpọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ wọn Mùsùlùmí wọ́n gbógun tì ju àwọn Kristẹni lọ kí wọ́n bá pàlọ́ rẹ̀ pọ̀ mọ́ bó lẹ́tì mọ́ wá sí àwọn oníṣẹ̀ṣe àtàwọn kìrìsìtẹ́nì wọ́n ti pa ṣé àtàwọn márùn-ún náà àwọn mẹ́fà bá panupọ̀ náà gómìnà jíjẹ́ bí táwọn lọ yìí kí lágbára ẹni káká kí lágbára ẹni káká àbí ọba wa wá ní ìsìnkú wa pé kún náà wá gbá ti ṣe tẹ́ bá lẹ́jà táwọn márùn-ún ti mọ̀ pẹ̀lẹ́ ní gómìnà kàkílẹ̀ fẹ́ ṣe ìpalẹ̀mọ́ wò lẹ́ni
Ìtàníjí wá sí bí rọ̀bì. Jàlálà máa fi kọ́lé mi kẹ́rọ̀ ńlá. Àyà Muhammad sallallahu gbogbo tẹ́bí sì wí ní ọ̀sẹ̀ gbogbo tí mo wí ni wọ́n ṣe ẹgbẹ́ ẹ̀kọ́ á sí bí ọ̀bí Jàlálà máa fi kọ́lé mi kẹ́rọ̀ ńlá. Àyà Muhammad sallallahu ló ti di pé gbogbo òwúrọ̀ abáwọn àdúkàdà tó wà lẹ́yìn wá ní sí pé gbogbo tó bá dà àwọn òfò agbára yóò ka agbára local government kan ọ̀kẹ́ lẹ́yìn agbára tọ́ka náà ní káàánú ti mọ̀ ká pe àwọn onímọ̀ kí wọ́n dá sí i kó tó di pé wọ́n parí ètò torí pé ibi tí táwọn onímọ̀ ti wéèsì láyé bí ilẹ̀ Yorùbá kò sí sọ bẹ́ẹ̀. ilẹ̀ Yorùbá làwọn tó jáwọn onímọ̀ ẹ̀ ti wéèsì. àwọn onímọ̀ wọn ti bì wọ́n sẹ́yìn. wọ́n bì wọ́n sẹ́yìn ìwé pè wọ́n dá sọ́rọ̀. àwọn àfọ̀nìmọ̀ wọn ti bì wọ́n sẹ́yìn. wọ́n ti gbá wọn sẹ́yìn níbi gbogbo nǹkan pàtàkì jọ́ bí òṣèlú. àwọn àfọ̀nìmọ̀ náà gbé káyì kò sí ìkàkà lọ́pọlọ wọn kò sí ìkàkà lọ́pọlọ wọn. ẹ wà á rí i pé àwọn onímọ̀ wọn wẹ̀sì lára tó yẹ kó pè fún wa ọgbọ́n táwọn ilẹ̀ yìí dá títí wọ́n fi dúró títí dọ̀la nù kọ́dà àwọn èèyàn sọ pájọ́jì nìyẹn tẹ́ bá rí i pé ọlọ́pọlọ wọ́n rọpọlọ rẹ lò wọ́n sì jọ síbẹ̀ tí èèbá ṣe bẹ́ẹ̀ kí lè ní wá ní káńsù wọn tí èèbá ní ṣúra káńsù kí lè wá bẹ́ẹ̀ ní kánù díẹ̀ sẹ́mi sọ wọ́n yín rárá tí a bá ti rẹ́bù kẹlẹ́ rẹ̀ wọ́n tàbù ẹ̀ wọ́n tara lò ó kí ẹ bá mẹ́jọ kó sí lọ́kàn máa jẹun àbówò èsì síbẹ̀ bí ẹ bá sọ gọ́rọ̀ nílẹ̀ tó bá wúlò tí bá mẹ nílẹ̀ tí ọba ní tọ́ta ló kù yọ́ máa wúlò lẹ́ni tí èkú ó ti nílò ayé nílùú wọ́n fi ṣe kí ló fi dàgbà sọ bẹ́ẹ̀. ìpèjúwe làwọn ilẹ̀ yìí wọ́n bá rí ẹlẹ́bùn wọ́n pè sára wọ́n pè sọ́rọ̀ kódà wọ́n pè síbi òsè. kí ló burú jù ní sí gbogbo àwọn lẹ́jọ́rà tí wọ́n ní nǹkan kan ní ọpọlọ wọn ẹ wo yọ ọdún tí bàbá wa yìí ṣe olóyèdè tó ṣe nílọrin kí ló burú jù tá a bá fẹ́ ṣe ètò lọrin náà kápè sínú káàsù náà àmọ́ tí wọ́n bá dákọ̀ olóyèdè nìkan ní ìsìn wọ́n lọ púpọ̀ yá mo tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mọ́kàsì rárá ọ̀làdọ̀sùn bẹ́ẹ̀ mo rí bàbá níjẹ̀ ìdábìjẹ̀ rẹ̀ sì sọkún ibẹ̀ ìmọ̀ nílò yìí bàbá wa pọ́fẹ́sọ̀ àbùgẹ̀dì ọ̀làdọ̀sùn ìdàfírí lọ kọ́nà bí a bá ní ìkẹ́kẹ́ta rẹ̀ níbi àwọn eléyìí tí wọ́n sì gba tí wọ́n gba tí wọ́n lẹ́jọ́ wọn pé ibi kí la gbogbo tó dájú kó wá ìjàlẹ́jì sí kí la fẹ́ sí kéé pé wọ́n nìkan àwọn ni wọ́n tún ní ẹ̀sìlẹ́sì irú wọn ní sí ọ̀dà kó wọ́n pẹ́ Ìlọrin yẹn ó yẹ ká ti fi wọ́n sínú ètò kó tí wọ́n bá wá sí kó tí àtúwá di kọ̀ndíṣà tán wà lórí ìpé wọ̀n gbádùn ọlọ́kọ̀ bá fún wa lálàáfíà náà náà bẹ́ẹ̀ Professor Nala ó kú yunifásitì Àbújá yìí eléyìí sojú mi ni ìjọ wọn ṣe sẹ̀rí wọ́n ní gbogbo lọ gbogbo àwọn student wọ́n sunkún tẹ̀lé ni wọ́n sunkún tẹ̀lé ni kò yóò dá ní wọ́n sunkún tẹ̀lé ẹ̀wọ̀n development tó bá yunifásitì Àbújá o láti jọ tí wọ́n ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣe bọ̀ kò sẹ́ni tó ṣe nǹkan tó ní láàrín bẹ́ẹ̀ tó tó ti Professor Nala ṣe ẹ wo Professor Ọba lájọ́ tí lọ́rí ti bẹ̀rẹ̀ tán yunifásitì lọ́rí wọn á níbi kẹ̀kẹ́ bẹ́ ẹni tọ́lọ̀ fi ṣe pàtó fún wa Professor Ọba yìí gbogbo àwọn àyíṣà àbádọ́ wọn ni ẹ wo tájà sí àgbàfà èmi náà yà múfìlà kékeré lónìí ìrọ̀dá náà wà ní fún wa a ti bí irọ́ bí i
sí ìkàkà lọ́pọlọ yín. Ẹ̀yin bẹ́ẹ̀ àṣẹ̀lẹ̀ ọ̀gbẹ́ ìjàlá. Ẹ̀sìn gbọ́dọ̀ tóbi. Ìṣẹ́pọ̀ wájú wa tó táyọ̀ ìta àjòkó ti yìí. Ẹ̀wọ̀n bá a ti ń ṣe rádaràda. Kò sí ìkẹ̀kẹ́ lọ́pọlọ yá àwọn tó wá tí ó jábẹ́ lọ́pọlọ wọn ẹ̀ pè wọ́n. Gbogbo dáàsì yìí ká gbé sẹ́gbẹ́ kan. Ojú wa ń tìyàn. Ibi àwọn gbogbo tí lọ láyé ẹ̀wọ̀n tí wọ́n jà sí nínú mi. Allahu akbar. Ẹ̀wọ̀n tí wọ́n jà sí nínú mi. Gbogbo àtọ́fẹ́ lọ lé 80% wọn tálákà ni wọ́n ní sí. Bá a bá dàgbà òun kí la fẹ́ fi ṣe jẹ́. Kí ni èsì tí wọ́n fún yín? A sì ní tí wọ́n fún yín ẹwà tẹ́ẹ̀fì ṣe. Ọba náà retí táàfì ṣe ìlú làgbọ̀rọ̀ wá bí ó ṣe dìde bí gbogbo orílẹ̀ láti ṣẹ̀wù ìbá bá wá ní ojú ọ̀nà. Níbi àkàtì àyè, kò kì í ta sí bí ìrọ̀ bí ìgbàlagbà. Ṣé ibi tí a ń ṣe? Bàbá lọ́pọlọ ẹjẹ́ wà àwọn tó lọ́pọlọ. Bàbá lọ́pọlọ ẹjẹ́ wà àwọn tó lọ́pọlọ láàrin wa. Ẹ má jà ga ju àwọn tí a mọ̀ pé Ọlọ́run ṣe dáadáa fún lọ. Tí wọ́n ní experience. Ẹ má jà ga ju gbogbo àwọn. Wọ́n sọ máa lu yín, wọ́n sọ máa lu yín, ẹ kó wọn mọ́ra. Ẹjẹ́ kó wọn mọ́ra ká lu ọpọlọ. Yọ báyà lóye ní ti gbogbo ilé àwọn ìlú ẹ̀kọ́ dé kó lè lè sáfà níbẹ̀. Kó lè lè gba tí bẹ lára kó tó lọ lè rí wọn mọ́lẹ̀. Ẹ lọ gbà àǹfààní wọn kó tó lọ rí wọn mọ́lẹ̀. Kí ló yan ọmọ bàbá sínú òkùnkùn? Gbogbo àwọn wọ̀nyí tí wọ́n dákọ̀ yìí, àwọn bàbá wọn lóyèdè àti gbogbo àwọn tẹ́lí bẹ́ẹ̀ láwọn tó gbé ọjọ́ ọlọ́pọlọ. Tí wọ́n ní ọpọlọ, wọ́n tún ní experience. Wọ́n ní experience tí a sì mọ tí wọ́n ṣe àti rí tí wọ́n ṣe. Ẹ má ní kọ́lá àwọn èsè lọ́rin. Ká má sọ pé wọ́n èsè lọ́rin. Àwọn tọ̀hún náà ní ìsìn náà bá tún ní nínú tiwọn náà ká papọ̀. Èmi ò kẹ́ni kankan láti lè jòkó tí o. Èyí kì í sí ìwé ìkọ̀sẹ́ tó lè wé kí n dákẹ́. Kò sí ó tọ̀hún. Ká pàdé ni. Ká sí ìjòkó, kò sí sẹ́ńtẹ̀ lòdì bá jòkó. Kọ́lá bàbá ní wọ́n ní wọ́n wá lò lé méjì jòkó kọjá mú èmi o. Bàbá ti jòkó tẹ́ta bá sọ̀rọ̀ olú tẹ́tí mọ́ sọ tí mo rí kó jẹ́ láàká ìtajọ discourse ó kálukú bá ní kọ́kọ́ lọ sẹ̀sìn ẹ̀ tó bá ti wù. Ọ̀rọ̀ ìlú ni ká jòkó ṣe. Kásìmù àwọn tí a kàlẹ̀ wọn lé tá a lè lò tó lè mú lù ú dàgbàsókè. Kéèrè kọ́ká ní gbogbo nǹkan láti mọ̀ tán o. Àwọn gbogbo àwọn yìí wọ́n mú wá níwò ẹ̀sìn nísìnyí. Ẹ̀yà madame ta lọ ẹ̀lẹ́ tó ní ẹsẹ̀ títí ìsọ̀nù pé ètò. Ẹ̀yà ṣètò kámọ́sọ́ ẹ̀wá ètò kámọ́sẹ́. Bẹ́ẹ̀ bá mọ ẹ̀bà wọn tó bá mọ̀ wá sí àlùwádà síkìrì lọ́lọ́dà wí ó ń kún tún láta àdàmọ́n. Kí ló burú jù ká lọ àlùkùránì? Ìdílé wa gbogbo tí pọ̀ alẹ́ Yorùbá àjọ ni wọ́n fi rọ. Èmi sọ fún yín o, Ìlọrin ni wọ́n fi rọ tá a bá sùn lọ. Ìgbọ́dọ̀ máa sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí ìlérí atẹ́gùn yìí ni. Ilẹ̀ Yorùbá náà ní challenge tó sì kí ni o tó ti fèsì mọ́. Bẹ́ẹ̀ bí Ìlọrin bá máa ti ṣe ìtí ọ̀sọ́ọ̀bù pọ́blẹ́mù nílẹ̀ Yorùbá.
tá a bá rí ṣe wàláhì gbogbo Ìyọnu táwọn ní yóò sì lọ. ọ̀dọ̀ wa lọ́wọ́. àwa la ní Ìyọnu àwọn náà gbọ́dọ̀ bínú wa ní bó láwọn ọba wa ṣe àwọn tá a bá rí kó ṣe láàrin wọn náà kápò wọn mọ́ra gbogbo èyí la ti ráyè wò ẹ̀ẹ́dì ọ̀sẹ̀ ẹ̀ ń dàrú náà ní odi lọ́la a sì bí ọ̀gbìn ìdálàlá ó ti rí lóde inú challenge yẹn àkọ́kọ́ inú challenge yẹn tẹ̀sí mẹ́sàn-án náà ní ọ̀kan nù tọ́ba ti jọ́ mi àmọ̀ sọ̀rọ̀ tí wọ́n á lọ́rọ̀ bí ká ọ̀rọ̀ bí ká ọ̀rọ̀ yẹn.